ẹ jọ̀ọ́ kí ló fa ìjà ìyá àtọmọ lórí social media ọ̀hún? Kí ló fa ìjà àdàbà Síónì àti mọ̀mọ́ ẹ̀ mọ́mọ́dì mọ̀mọ́ kọ́lọ̀ máa wà gbà wá lórí social media yìí ó bá ṣe ń ràn kan làárọ̀ mi làárọ̀ ilé bọ́mọmọ ẹ jọ̀ọ́ kí ni yóò lè kò dìjà kí ni yóò ṣe kí ni kò lè kò dìjà kí làdàbà Síónì ṣe fún yín torí ẹ tí ìsọṣẹ wọn pé bí ọ̀rọ̀ dọ̀kásì ṣe ṣẹlẹ̀ nìyẹn tẹ́ ẹ̀ sọ pé nǹkan báyìí ni dọ̀kásì ṣe fún yín bọ́ á ti gbọ́ látẹnu àdàbà Síónì òun ti jẹ́wọ́ fún wa pé mọ̀mọ́ tọrọ lé lọ́wọ́ òun ni o mọ̀mọ́ ò fọwọ́ ṣiṣẹ́ owó mọ̀mọ́ sọ pé kí àdàbà Síónì wá fún òun nílé can you imagine mọ̀mọ́ ló máa sọ pé òun lòun lówó jù òun ní nọ́mbà gọ́vnà òun pé Mercedes òun ní gold kò sẹ́nibọ̀dì tó rí ṣe bíi tòun mọ̀mọ́ ló tún lọ ń tọrọ ilé a house nílùú Èkó torí gbogbo báwo la ṣe máa mọ̀ pé gbogbo gold tí mọ̀mọ́ ń gbé jáde gbogbo pounds tí mọ̀mọ́ ń gbé jáde pé kì í ṣe pé mọ̀mọ́ tọrọ ẹ̀ àdàbà Síónì ti ń tú àṣírí yín báyìí ó mọ̀mọ́ ẹ ṣe fàdàbà Síónì sílẹ̀ kí ṣé òun ló gba búrẹ́dì lọ́wọ́ yín ni ọlọ àwọn wàá ṣe nǹkan o àwọn eléyìí tẹ ẹ dálẹ̀ láàrin wọnú àti kínní àti mama sita ó ní ẹ tẹ ẹ sọ ẹ tún ti lọ múyàn mí ìhànú àdàbà Síónì lókun ò lè bá yín ṣe pé tí yín ti bàjẹ́ is word against you kì í ṣe mi mo frame yẹn o òun ló ní ó ti bàjẹ́ fún yín nípa ayé yín ò ta sánsán ọlọ́run ló mọ nǹkan tẹ́ ẹ jọ gbà lára yín torí the rate tí àdàbà Síónì fi rin yín fi mọ̀ èmi kan sọ pé ṣèṣe pé tún ti lọ tọrọ oko lọ́dọ̀ ẹ̀ nítorí gbogbo ibi tẹ́ bá dé lẹ ti máa ń tọrọ oko ọ̀rọ̀ ẹ̀yin àti ìyálé yín tó kópa yín pọ̀ òun là ń sọ ọ́ sí kílà gbé kílẹ̀ jù tẹ́tí tún sọ pé tún fẹ́ dó kábíyèsí mọ̀ọ́mọ́ ayé mi o mọ̀ọ́mọ́ tẹ́tú sọ pé ẹ fẹ́ dó kábíyèsí yẹn tẹ́ ẹ̀ bá dó ẹ máa dá àgádé bíi pé mọ̀ọ́mọ́ ẹ lọ drag àgádé bíi pé kò sí nǹkan kò sẹ́nibọ̀dì tó stop anybody láti drag anybody ṣùgbọ́n mọ̀ọ́mọ́ bẹ́ẹ̀ ṣe máa ń rò pé Ṣàngó Òde lẹ ṣe wà yẹn wípé anybody will want to ṣe kinní pẹ̀lú yín ìyẹn ló máa ń freak me out pé mọ̀ọ́mọ́ èmi obìnrin gan ni mí mi ò ní jẹ́ kẹ́ ẹ bọ̀ mí lọ́wọ́ tá a bá sọ pé ká jọ sùn sínú yàrá kan Ọlọ́run má jẹ́ mi ò lè gbà kẹ́ ẹ bọ̀ mí lọ́wọ́ torí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ṣe dọ̀tí bẹ́ẹ̀ ṣe ń kọwọ́ bọ́mú lẹ́yìn máa kọwọ́ bọ̀dì lórí live video ẹ ṣe dọ̀tí ju anything lọ ẹ ṣe dọ̀tí ju kíni ju anything lọ èmi wọ́n wò pé okay fine bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe láì fún yín nìyẹn wọ́n fi àwọn èèyàn sílẹ̀ with their choices bóyá oògùn tẹ̀lé lò fún àdàbà Síónì bóyá oògùn ni ò ṣiṣẹ́ torí èmi ò mọbi tẹ́ ti máa sọ fún yàn pé mo fẹ́ gbalé gbélé ẹ̀ fún mi gbélé kan fún mi ṣe mọ̀ pádàbà nílé bíi 2 sí 3 lẹ́kọ̀ọ́ pé kó gbélé kan fún mi ì mọ ọkọ tẹ́ fi bẹ́nu o bóyá àwọn ìwé Amazon yẹn kò lè ṣiṣẹ́ mọ̀mọ́ kò lè ṣiṣẹ́ mọ what it takes kéèyàn kọ́lé ni ẹ wá ní kó wá bùn yín kó bùn yín just like that láì gbé láì fà ẹ wá lọ fi ìwó tẹ fi ń bánú yẹn ẹ ń tutọ́ sínú kàrà ẹ fi ń bá Àdàbà Síónì sọ̀rọ̀ wé Ọlọ́run àìjẹ́ aláṣọ funfun kọ́ ló ń lọ ni kò sí nǹkan tẹ̀ lè fi tutọ́ sí kẹ́ ẹ tutọ́ sójú òbò kò síbi tẹ̀ lè tutọ́ sí tó lè kẹ́ ẹ fi tọ́ sí kó yọ̀ wọlé kò lè ṣiṣẹ́ lára Àdàbà Síónì bẹ́ẹ̀ ni ẹ rò pé lásán ni ṣé ẹ rò pé ojú lásán náà fi ń ṣe wèrè ni ẹ ń kó ewé jọ ní Amazon ẹ ń gbó ewé mọ́ṣẹ́ ẹ fi ń wẹ̀ ẹ fi ń ṣe kinní ẹ létí ro ẹ fi kára ba ẹnu ẹ fi gbogbo oríṣiríṣi wẹ̀ ẹ wá sọ pé ẹ máa gbalé kan lọ́wọ́ èèyàn kan kò lè possible mọ̀mọ́ let it go ẹ dán agbára wò lára ẹ nìyẹn òun ò kì í ṣe láwọ̀ ẹ kó fomi lò ó mọ́mọ́ Àdàbà Síónì ò kì í ṣe láwọ̀ ẹ kó fomi lò oníkálukú ló mọ nǹkan tó gbé dání oníkálukú ló mọ bó ṣe dira sí kò ní dira kó jẹ́ kí irú èèyàn bíi tiyín kó ba tòun jẹ́ ṣé Àdàbà Síónì ever think in his life pé èèyàn kan máa sọ pé kóun wá gbé ilé fóun ní Naija nígbà tọmọkùnrin yẹn ń kọ́lé kò sí mọ̀mọ́ bẹ́ẹ̀ o
mọ̀mọ́ show off ni o pé rí gold tí mo rà. Mọ̀mọ́ show off pé òun ló lówó jù lórí fracas yẹn. Ọmọkùnrin yẹn ṣiṣẹ́ fitafita bọ̀ ó ti wá múra yín dání pé ọjọ́ kan ń bọ̀ àwọn tí ò ṣe wọ́n á fẹ́ jẹ. Òun náà ti ṣe kí ni? Òun náà ti múra yín dání. Òun náà mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n á fẹ́ bà tiẹ̀ jẹ́. O ò ní ìdá tí bá tèèyàn jẹ́ kó tó sọ pé àwọn fẹ́ bà tiẹ̀ jẹ́ o. Listen to that very well. O ò ní ìdá tí o lè máa ṣe gbogbo nǹkan tiẹ̀ nílé ayé ẹ pé àkọ́lọ́run gbàdúrà káwọn kan wá dúró kán lúgọ síbi kan pé kán máa wù ẹ́ kó máa ṣe tó bá ti ṣe tán kán yọ síbí wá. Irú èèyàn bíi mọ̀mọ́ ni. Ọmọkùnrin yẹn nínú kòsíkòsí ó kọ́ ilé bíi 3 ó rẹ́ǹtì lára òun gbé kan. Mọ̀mọ́ ní kó wá bùn Ọlọ́run lẹ́yìn ìgbà tí wọ́n mọ̀ gbowó advert 10 million 20 million 30 million mọ̀mọ́ ò lè kọ́lé sí Naija gbogbo ibi tó wọ́n yẹn gbà wọlé ló gbà lọ. Mọ̀mọ́ ní kó wá bù òun. Ọmọ bá yarí mọ̀mọ́ wá bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀. So tó bá jẹ́ pé àdàbà bù mọ̀mọ́ ní ilé mọ̀mọ́ ò ní drag àdàbà ó máa jẹ́ ọmọ dáadáa lọ́dọ̀ mọ̀mọ́ sí. Mọ̀mọ́ ò ní drag àdàbà o àdàbà máa ṣe kí ni? Ó máa jẹ́ ọmọ dáadáa ọmọ rẹ bí iyán tó gbé odidi ilé. Tó bá yẹ pé wọ́n bu àdàbà gan nílé yẹn ni ó máa easy fún láti bùyàn torí kò ní mọ value but torí pé òun fún ara ẹ̀ ló kọ́ ilé yẹn kò easy fún nǹkan understand pé ó ti wá ṣe tiyín máa wò ẹ̀ wá ń bínú. Mo wá sọ kí nìkan àdàbà sí òní tó bá tẹ̀lé bú mọ̀mọ́ nílé bú mọ̀mọ́ lẹ́pọ̀n ìsọ́kọ́lì ilé ìwọ gangan ló ti fà á. Ó yẹ kó tán àwọn wá sí Nàìjíríà pé mo fẹ́ fún yín nílé ẹ máa bọ̀ Nàìjíríà kẹ́ wá sáìn kó bẹ́ orí mọ̀mọ́ kó fi gún ọ̀ṣẹ́. Bẹ́ẹ̀ ni ṣèbó máa ń kígbe pòun lóko ibẹ̀ láti máa mọ̀ bí ògo sì wà lára ẹ̀. Ó yẹ kó tán mọ̀mọ́ kó bá yí ẹ̀jẹ̀ kó só mọ́lẹ̀ kó bá òbó ẹ̀jẹ̀ kó jápọ̀ mọ́ fúrọ̀ kó wá bẹ́ orí ẹ̀ fògùn. Bọ́ ṣe ń ṣe nìyẹn. Èèyàn tó bá sọ pé òun àníyó ọ̀fun ẹ̀ báyìí ló máa mú dání ẹ̀gbọ́n ẹ̀ lóòwe tèmi èmi wà àwọn fọmúlẹ́ẹ̀tì òwe mi. Tó bá sọ pé òní yó òní rí ṣe ní ayé kò burú jù tó bá mú ọ̀fun ẹ̀ dání. Bíyàn ṣe ń gbélé ayé nìyẹn. Wọ́n máa sọ fún yín pé kẹ́ ẹ dira ẹ máa sọ pé Jésù Jésù Jésù. Tádàgbà wá dira àdàbà máa dòdèrè nísìnyí o. Tó bá yẹ gbádàbà ò dira á ti dòdèrè nísìnyí o. Mò ń wá ń tọrọ nǹkan kiri tó bá ti wá lọ yá nǹkan òun àti ara mi ìmọ̀ yàtọ̀ láàrin àwọn méjèèjì tó bá ti wá lọ yá nǹkan the next thing tó máa ṣe ọmọ máa gloat ń pa lórí social media àbẹ́ẹ̀ ilé ayé bí gbogbo ẹ̀ máa wá há ilé àdàbà sí òní máa wá há mọ̀mọ́ ti wá wá irọ́ burúkú tó máa gbé kalẹ̀ kò ní sọ fún apò òun tó wá ní ilé tóun kọ́ nìyẹn á lóun ti ń kọ́ lọ́jọ́ ti pẹ́ á ní ilé tóun kọ́ sí Nàìjà nìyẹn wípé òun ti ń kọ́ òun kọ́ gbé pamọ́ ní ọjọ́ ti pẹ́ á wá renovate ẹ̀ bó ṣe ń gbà nǹkan oní nǹkan mọ́ ti wọ́n nìyẹn torí gbádàbà ò wá gbé lélẹ̀ kíní yẹn ló wá bí mọ̀mọ́ nú tó fi wọ́n kanra wádàbà káàkiri nǹkan tó bí ìyá nínú nìyẹn tó fi ń kanra ẹ má jẹ́ kí n gbàgbé Mr. Dada thank you for the star o lẹ́nu ọjọ́ mẹ́ta yìí SK Mr. Dada ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ń náwó stars wa God will bless you ẹ ṣé mo rọ́wọ́ yín I really appreciate you ẹ̀yin lè jẹ́ kíṣẹ́ èso wa YouTube náà ò yìí sí o so mọ̀mọ́ ẹ fi àdàbà sí òní sílẹ̀ òun kọ́ ló bá ti ń jẹ́ tẹ́yìn ò bá kọ́lé ó yẹ káwọn ọmọ yín lè kọ́ náà tẹ́yìn ò bá lọ school ó yẹ káwọn ọmọ yín lè lọ náà no be you and your pikin dey pín mortgage san tẹ wá sọ pé kéèyàn kan wá gbé odidi ilé fún yín mọ̀mọ́ tó bá ta sọ́sọ́ fún yín ni èlò náà ń kọ́lé Nàìjíríà ṣèbí ẹ̀ ń gba advert wọ́n lẹ́sẹ̀ tún ti gba advert kan lẹ́nu ọjọ́ mẹ́ta no be you no be you need that advice anybody nobody dey fight for anybody at this point ẹ jẹ́ kán bá yé ara wọn jẹ́ ẹ para yín sọnù níbi tó dé ẹ ṣe kí ni ẹ para yín sọnù níbi tó dé ń sìn èèyàn tí ó bá rí mọ̀mọ́ tí ó bá understand anything
ayé ẹ̀ ti bàjẹ́. That is just it. Kì í ṣe pé ẹ gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ abẹ́ ẹ̀ rí nǹkan tí mọ̀mọ́ ń ṣe. Ẹ wo ẹ sì máa gbébọn fúnra yín jẹ láṣẹ. Alákọ̀ọ́kọ́ ò kọ́ yín lọ́gbọ́n, ẹlẹ́ẹ̀kejì ò kọ́ yín lọ́gbọ́n. Wà ní ẹ máa ọtí tẹ bá gbébọn fúnra yín láṣẹ náà lẹ́ tó máa kọ́gbọ́n náà. Ọtí tẹ bá gbébọn fúnra yín jẹ láṣẹ náà ni. Mo lérò pé 30 million mo sọ kò sí anybody tó máa fún mọ̀mọ́ 30 million. Mọ̀mọ́ kọ́ gba advert yẹn ó lè jọ pé 10 million náà gbélé lọ́wọ́ pé wo oye ta ní ni ó wá fẹ́ fi cover up. Wípé kó má dàbẹ̀ ní pé òun ò ní advert ilẹ̀. We understand mọ̀mọ́. The fake life in this woman's life. Kò ṣeé sọ. Tó bá ń gbọ́ pé fake life, mọ̀mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. She can fake it. She loves to fake it. The fake life. Hey, Ọlọ́run. So ẹ fi mọ̀mọ́ lẹ́ o. Ẹ jẹ́ kó máa ṣorí ibú kiri o. Èmi tẹ̀ sọ pé mọ̀mọ́ ṣe rí ẹ fi wípé ẹ fẹ́ dó ọba lẹ̀. Kò séyàn tó sọ pé kò séyàn tó lè dó òbò yín yẹn. Tán bá tẹ̀ pa ọba gan over his dead body kò sí ẹ̀ lè dó. Á ní kán tó ń pa ni. Kò séyàn tó lè dó òbò yín. Ṣé ti understand? Ẹ̀yin àti Gaddafi gan. Gaddafi wà láyé gan. Gaddafi kò lè sí nǹkan tó máa ní ṣe pẹ̀lú èèyàn tó kọ́ yín tọmọtọmọ. So kò sí nǹkan tí Gaddafi fẹ́ ṣe pẹ̀lú yín. Adébíyí pé ò jí okódó. Òun àti Gaddafi ìfẹ́ra wọn ni bẹ́ẹ̀ ni kò jí okódó. Òun àti Gaddafi wọ́n rí pé wọ́n matchmake wọ́n fẹ́ra wọn ni. So gbogbo ilé ìtẹ́ ìsìnkú pé ẹ fẹ́ dó kábíyèsí yẹn ṣe rò pé kábíyèsí fẹ́ dó yín ni. Ẹ̀yin tó yẹ pé Gaddafi gan ò fẹ́ súnmọ́ yín mọ́ táwọn kò didi kábíyèsí kí ló fẹ́ fi yín ṣe ẹ̀yin tó ti ta fún. Ẹ máa dúró ògùn tẹ́ ti ṣe ni. Ẹ máa dúró ayé ọkùnrin tẹ́ ti bàjẹ́ ni táwọn ọkùnrin fi ń sá fún yín. Ẹ mọ̀ bá ṣe ń fira yín bẹ àwọn ọkùnrin kiri ẹ tó ti ń fira yín bẹ kábíyèsí pé ẹ fẹ́ dó kábíyèsí. Àìjẹ́ bandit ló máa pa kábíyèsí. Mọ̀mọ́ ta ló sọ fẹ́yìn gan pé kì í ṣe bandit ló máa pa yín. Ẹ̀yin tó ti ń donate fáwọn bandit. Ẹ̀yin tó ń donate fáwọn bandit. Ta ló sọ fún yín pé kì í ṣe bandit ló máa pa yín náà? Ẹ̀yin kọ́ ní ìyá àwọn bandit. Ṣé bẹ́ẹ̀ ṣe rí yẹn ẹ̀jọ́ bandit? Ṣé ẹ̀jọ́ wọn ni? Ṣé ó dàbí pé ẹ̀yin gan lẹ bí wọn? I swear ìyàtọ̀ kékeré ló wà láàrin yín. Ṣé yàtọ̀ tiẹ̀ wà gan ni? Ẹ̀yin báyé èèyàn jẹ́ ẹ̀ ń pààyàn sáyé gbowó ni. Ẹ rí bẹ́ẹ̀ ṣe fẹ́ báyé ìbílẹ̀ jẹ́ ni. Kí ni ìyàtọ̀ yín àti bandit mọ̀mọ́? Ẹ rí bẹ́ẹ̀ ṣe ń parọ́ pé ìbílẹ̀ ń pààyàn sórí oyè sórí ilẹ̀. Jẹ́ fẹ́ bá tẹ̀ jẹ́ tẹ̀ ń sọ fún wa pé tẹ́ bá ba tìbílẹ̀ jẹ́ yín lẹ gbé wá tẹ́ bá ba tẹ̀ jẹ́ kò sí nǹkan kò pọ̀ jù. Ìwà bandit gan nìyẹn. Mọ̀mọ́ Adóbi ewé alẹ́ ti ṣe èrè mà. Wèrè ń ṣe yín o. Wèrè ń ṣe yín. Ẹ tiẹ̀ kì í fira yín síbi tí kì í níwà. Ẹ̀yin bẹ́ẹ̀ ṣe máa bakú nìyẹn àbákú laṣọ ewúrẹ́. Ta ló fẹ́ dó yín? Lẹ́yìn kẹ́ máa rí dídò 24 feet skyscraper dídò kẹ́ máa rí bọ́ọ̀dì káyé yín máa ta. Kẹ́ máa sísọ́ọ̀sì pẹ̀lú àwọn ọmọ yín nínú ilé kò sí nǹkan kan. Àìsàn tó ń jà yín ló jà àwọn ọmọ yín. Orí burúkú tẹ́ kó kọ́ra. Òun làwọn ọmọ yẹn náà ti ń pín inú ẹ̀yìn. Tọ́ọ̀ fi rẹ́ni gbé wọn sílé tó yẹ kó kàn pick and drop. Wọ́n jẹ wọ́n jù lẹ̀. Tó dàbí pé kí máńgò kún orí igi. Kọ́ máa jẹ́ mọ́ orí igi kọ́ máa fi ilẹ̀ sórí igi. Wọ́n fi wọ́n lẹ̀ sínú ilé ìyá wọn ni kò sẹ́nibọ̀dì tó fẹ́ bó lórí burúkú ṣàná. Tọ́tún sọ pé àwọn làwọn jábàálẹ̀ ẹ̀rí bí bọ̀bọ̀ yẹn ṣe ń sọ. Ẹ fi ọmọ bẹ ọkùnrin kiri. Ẹ fi tina. Ẹ fi ṣe palliative fún PS Home and Property. Ẹ fi ṣe palliative. Ìgbà tó jẹ́ tán tó jẹ gbogbo nǹkan tó ti rí pé wọ́n ṣẹ̀ ti bàjẹ́ gangan tó débẹ̀. Ó tún taari ẹ̀ padà sílé ìyá ẹ̀ ni. Mọ̀mọ́ ẹ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ jàre. Ẹ̀yin náà wọ́n ń sọ. Irú yín náà sọ kí ló wà ń bẹ̀? Nígbà ọjà ti jó mọ́ ṣọ́ọ̀bù. Ṣé ẹ máa sọ pé òbó yín ò jóná rí? Òbó yín á ti jóná mọ̀. Ẹ kó ṣí ẹ kúrò lórí gbogbo yẹn. Gbogbo nǹkan lẹ máa sexualize. Wọ́n ní kẹ́ ẹ ṣe kinní ẹ̀ Fádébíyí pé ẹ̀yin sọ pé kí kábíyèsí wá dóyin. Ọ̀nà tẹ̀ kí n wúra yín. Ìnà ìwọ́n tó pé yìí nínà kí Ìbàdàn yẹn ọ̀nà. Ṣé ti rí náà kí yẹn rí? Ṣé ti rí náà kí yẹn rí? Ẹ máa rí pé òun àti mọ̀mọ́ báyìí. Ṣé ló dàbẹ̀ ni pé husband and wife ni wọ́n ni? Ẹ̀yin lẹ wọ́n sọ̀rọ̀ pa Adébíyí pé ṣe nǹkan tí ò dá. Ẹ rí bí stuff ṣe bẹ́ẹ̀ bó ṣe sọ̀rọ̀ ní ọba ńlá. Ẹ rí bó ṣe sọ̀rọ̀ ni. Ó jẹ́ kó yẹ pé we go nowhere we go drag each other.
gbogbo ọ̀rọ̀ tó pa fún mi màá ṣe kinní yẹn fún ẹ ìgbà tó di tán yẹn tí ẹ fọpọ ẹ lọ́pọlọ ẹ wo nǹkan tó ń jáde lẹ́yìn ẹ fẹ́ lọ dó kábíyèsí torí pàdé bíi pé dó kinní kan ẹ̀yin náà gbọ́dọ̀ dó kábíyèsí mọ́mọ́ ó da ayé àtiwá kì í ṣe ayé yìí mọ́ ẹ kàn máa ń ṣẹ̀tì ara yín ọ̀fọ̀ dragging ọlọ́yẹ̀ fọ́ ni ẹ máa ń ṣẹ̀tì ara yín ọ̀fọ̀ dragging tá lẹ́rò pé ó fẹ́ dó yín náà ẹ rí bẹ́ẹ̀ ṣe fi mọ̀mọ́ kẹ́ ẹ kówó dání wọ́n á tún kọ̀ yín towó yín I swear ẹ rí jọ bẹ́ẹ̀ de yín bẹ́ẹ̀ ṣe ń fojú ṣe tẹ́ ẹ̀ ṣe sáwọn ọkùnrin ẹ rí tí kàn kọ́kọ́ sá kúrò lẹ́gbẹ̀ẹ́ yín pé olórí burúkú wà ní wúmọ̀ yìí ẹ rí bẹ́ẹ̀ ṣe ń lé oko David Infinity tẹ́ ẹ̀ ń lé mú káàkiri ẹ sọ pé mo gbá ẹ̀pọ̀n ẹ̀ mọ̀ tẹ ṣáwọn gbọ́dọ̀ tẹ fẹ́ fọ́ọ̀sẹ̀ kúrò nílé kó ṣàwà bá yín because you are obsessed with him nǹkan David tún dàgbà díẹ̀ o David tún kálẹ̀ ó lọ náà má jẹ ẹ̀yin tó ti dàbí ẹ̀yin tẹ́ ti kú sáyé ọlọ́run ayẹ kéèyàn bá àwọn àlùjọ̀nù sùn bẹ́ẹ̀ ṣe rí nìyẹn half dead half living ara yín ti gbó kíríkírí kò sí nǹkan kan tó rọ̀ lára yín ó le bí igi ni èèyàn tó bá máa dóyún báyìí gbọ́dọ̀ ra pósí ó gbọ́dọ̀ gbé pósí sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì yín tó tẹ́ bá máa yí kọ́ yí ó kàn máa jù yín sínú pósí wọn á lọ sin yín dànù ẹ fẹ́ fi tiyín ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ tẹ́ bá ti wá lọ tán ayé àwọn ọmọ ọlọ́mọ ó máa bẹ̀rẹ̀ sí í dàrú ẹ rí pé wọ́n ń kọ́ yín ni wọ́n ń kọ́ yín towótowó wọ́n ń kọ́ yín pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ní gbogbo opportunity tẹ́ bá ti rí ẹ máa fòbó yín bẹ ọkùnrin what a shameless idiot gbogbo opportunity tẹ́ bá ti rí mọ̀mọ́ ẹ máa fi òbó yín bẹ ọkùnrin tó bá wádìí dáadáa ẹ ti fòbó bẹ mo mọ̀ pé máa fòbó bẹ bọ̀bọ̀ yìí o àdàbà sí òní pé kò tiẹ̀ wá gbówó yín sẹ́nu ẹ ti máa fòbó bẹ ẹ ti fi bẹ́ẹ̀ láti ògúnfe onírùgbọ̀yẹ̀ òkè yẹn mi ò mọ nǹkan tẹ́ wá dọ́dọ̀ ẹ̀ tẹ́ ẹ̀ sọ fún pátá ìpapò ẹ̀ tóbi pé ó máa lẹ́pọ̀n lọ́wọ́ just imagine how ridiculous ẹ̀yin lẹ́dẹ̀ máa jáde tẹ́ máa pa àwọn kan lóṣooṣù orí yóò pè é mọ̀mọ́ kí ló ń sọ ń sìn Adébíyìnpé sọ pé kọ́ máa drag baby daddy ẹlẹ́fẹ́ bá sùn oh my god ìyá yín lè náyọ ọmọ mọ́ mi bí so you no get no man náyọ ọmọ ìyá yín rè ẹ̀yin ọmọ ewúrẹ́ ayé yín ti bàjẹ́ papọ̀ pẹ̀lú ìyá ṣẹ́yìn lẹ̀ ń dó ìyá yín ni ṣé ẹ̀ ní lọ kí lórúkọ Adédèjì o ní lọ ọdún mọ́ rẹ̀ ìyá yín nídìí oko agro ti fẹ́ pa wèrè sọnù wo tó bá dúró nígbà igba ó rí Adébíyìnpé mọ̀mọ́ wo bí ayé ẹ̀ ṣe bàjẹ́ lọ́wọ́ Adébíyìnpé dó ex baby daddy ẹ̀ ó tún lọ ṣèyà ó tún padà sọ́dọ̀ ex ẹ̀ ìyàwó ọba tún ní í sìn Adébíyìnpé dó ex baby daddy ẹ̀ ex ẹ̀ tó bímọ fún ó tún padà lọ sọ́dọ̀ ẹ̀ bọ́ kò séyàn tó fẹ́ gba ìwọ ọlọ́run ṣé ojú yín gan ò tó bẹ̀rù pẹ̀lú bọ́n ṣe mékọ̀ọ̀bù ní lójú tẹ́ jọ ìgúnnu kóńdọ̀ yẹn kò séyàn tó fẹ́ gba ìwọ wọ́n kọ́ ẹ̀ tọmọtọmọ ibi tó yẹ tẹ́ dé wọ́n tún wéètì àwọn ọmọ ẹ̀ gan ọlọ́mọ ẹ̀ káyé èèyàn dára yé mọ̀mọ́ ìṣá ẹ̀yìn ti là bá ọmọ ẹ̀yìn ti là bá skẹ̀ṣí o but it is well ilà máa sọ kò sí nǹkan tá a máa sọ ẹ ṣáà fi àdàbà sí òní sílẹ̀ nǹkan ló bá ti yín jẹ́ ṣe ti ọmọ sáyẹn sí nǹkan ló bá ti ẹ lọ wáṣẹ́ ṣe mọ̀mọ́ ẹ lọ wáṣẹ́ ṣe tẹ bá fẹ́ kọ́lé o lè gbé nǹkan kan fún yín o lè níyìn oníjìbìtì yín ni orogún ológun dẹ̀bi ti àyà tì ní yín o lè níyìn lọ wáṣẹ́ ṣe ẹ fi àdàbà sí òní sílẹ̀ kò bá ti yín jẹ́